ti akéde ẹ máa nǹkan tẹ́ni ìkọ́ ẹni sọ wípé how dare you talk to a king like that brother tó wá comment mọ̀ wípé ìgbà tó máa bí ẹni yìí ṣe ló gbé adé àti ìrùkẹ̀rẹ̀ àtọ̀pàṣẹ ṣe ló gbé wá láti inú ìkùn ìyá ẹ̀ àti inú ìkùn ìyá ẹ̀ ló ti jọba kò ṣe ilé ayé ló ti jọba torí majority yẹn á máa comment bíi pé wọ́n lọ fi làákàyè yín lọ gba pààrọ̀ nílé reason wẹ̀ mọ́ ṣé wá rí ṣó wá lẹ́tọ̀ọ́ sẹ́ni tó ń pè ní gbákejì òòṣà kó a máa useless number one ẹ̀ kó a máa rò pé àwa táwa wà lẹ́yìn òun a máa pọ́n òun lé brother ẹgbẹ́ sí dèdè làákàyè wọ́n pèèyàn ní igbákejì nǹkan òun igbákejì wọn useless number one wọ́n pèèyàn ní vice chairman àti chairman vice òun useless chairman ẹjọ́ since tó ti wá useless chairman ìwọ tó wá jẹ́ vice o kí ni wọ́n wá jẹ́ vice lé lórí gbèsè dèdè làákàyè ṣe rí brother tó wá comment yìí mo ti sọ pé mi ò ní ṣe part 2 sọ báyìí tẹ́lẹ̀ brother tó wá fẹ́ jẹ́ kí pìtìpìtì kó bá ẹni tó pèrè ẹ̀ lọ báyìí bọ́ kí tó tún sọ̀rọ̀ ẹ jẹ́ tó wá gbọ́rọ̀ tó báyìí sọ. àṣà yorùbá àti ẹ̀sìn yorùbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kàbíyèsí a ní bàbá wa Odùduwà kí wọ́n sọ àbí asámọ̀ pé bàbá wa ní tó ń bọ bàbá rẹ̀ ó ṣẹ̀ wá sílẹ̀ kí ló gbọ́ kí ló yábọ̀ kí ló yábọ̀ kí ló yẹsàn kó bọ̀ ẹnìkan bá ìyá rẹ̀ sùn ká mọ̀ bá bàbá wa ló kọjẹ́ ilé ẹ̀kọ́ kò sọ ẹ̀wà ni a máa ṣe ìwà náà. ẹ máa gbọ́ nǹkan tí ọba ẹ̀ sọ wọ́n ní àṣà àti ẹ̀sìn ilẹ̀ yorùbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ibẹ̀ ilẹ̀ máa ti mọ̀ wípé yorùbá tó sọ máa ń sọ wípé àgbà ò kọ́gbọ́n kò kẹ́tù kọ́ ìmọ̀ ẹlòmíì lè jọmọ kékeré kó nímọ̀ ju àgbàlagbà míì lọ ibẹ̀ ilẹ̀ máa ti mọ̀ wípé ẹni tó pe majority àwọn tó ń jọba gọ́sẹ̀ wọn ò mọ àṣà àti ìṣe wa nílẹ̀ yorùbá yìí wọ́n kàn ní opportunity láti jọba ni bóyá wọ́n wá láti royal family lọ́ fi wò pé àwọn lọ́ba tọ́ sí ó dàbọ̀ máa ẹ̀ṣọ́ wa change kínní ìsìn ìwọ tó o bá ti lè mọ àṣà àti ìṣe wa máa lọ sórí àpèrè ọba ká máa ṣe test fún wọn ká máa ṣe exam fún wọn bí ẹni lọ sí jáàmù ni kò jẹ́ wípé ọkọ̀ máa yọ súrà kan àbí súyà ọ máa yọ súyà kan fún ẹ nínú alukuran wàá dẹ̀ fọ́ bí pọ́pọ̀ ẹni ìsìn tó rọ́kọ̀ káyà kan ìwọ gbọ́dọ̀ lọ́lọ́run mi ẹni tó bá jẹ́ pé ọmọ kan nílò tọ́ ìbéèrè tó yẹ kí ọmọ kan béèrè pé ìwọ kò gbọ́dọ̀ lọ́lọ́run mi ìjà àwọn baba ńlá wa mọ elédùmarè òmí ìyàtọ̀ sí elédùmarè kan ṣo tá mọ̀ but wọ́n á máa gbé àwọn Ṣàngó tó kọ̀ jẹ́ ìránṣẹ́ wọ́n á máa gbé àwọn ẹlọ́ máa wò pé wọ́n ń pè ní ọlọ́run wọn ibi tẹ́ má ti mọ̀ pé àgbà ò kọ́gbọ́n nìyẹn àgbà tó ò dẹ̀ kọ́gbọ́n ló fi jẹ́ kí bàbá yìí mọ̀ wípé ilẹ̀ yorùbá ò lẹ́sìn àṣà àti ìṣe la ní yorùbá ò lẹ́sìn the word ẹ̀sìn wọ́n is a religion wọ́n gbé wá sílẹ̀ yorùbá ní gbogbo apáta gbogbo agbolé pátá ló mọ̀ wípé elédùmarè wà kò ń ṣagbolé tiwa ló wá sọ fún agbolé ọba yìí pé nǹkan kan wà tó ń jẹ́ elédùmarè gbogbo apáta wọ́n ti destiny ẹ̀ mọ́ wa ṣe rí ilé ayé yìí ó kàn máa ń dùn gbogbo àwọn tó wá àsàtẹ́ẹ̀nì tróònù tó wà nípò gíga nílẹ̀ yorùbá yìí àwọn aláìmọ̀kan ló kún bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ mọ a lot bí àwa báyìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò náǹfààní láti wà bẹ́ẹ̀ yẹn ìwọ̀nba àwọn èèyàn péréte ló wà ní ipò tó jẹ́ pé wọ́n mọ rírì ẹ̀ bọ́ mo ń gbé fáwọn yẹn náà èèyàn tó bá mọ àṣà àti ìṣe ẹ̀ kò ní máa sọ wípé yorùbá lẹ́sìn ó láṣà pé àwọn wá mọ̀ wípé nǹkan táwọn òyìnbó pè ní àṣà táwọn arábíkì àwọn òyìnbó pè lẹ́sìn àṣà àti ìṣe wọn ni lọ́wọ́ transfer lọ́wọ́ gbé wá sílẹ̀ wá ń bì tí bàbá yìí tó gba wèrè ẹ̀ àwa return brother rẹ̀ wá sọ kí ẹ how dare you talk to a king like that àwọn tó mọ akéde mọ̀ wípé akéde ò ní yájú sí ọba láyé akéde ò ní ẹ̀fà yájú sí ọba tó mọ rírì ẹ̀ tó dẹ̀ gbóríyìn fáwọn ẹni ìṣáájú ẹ̀ kò ń ṣàwọn ọba kan tó jẹ́ pé láti fẹ́ ní ìṣáájú wọn ṣe yẹ̀yẹ́ lọ́wọ́ after tẹ́yìn bá rò pé lè fàwọn ẹ̀ ṣe lè fi ṣe yẹ̀yẹ́ àwọn tá à ń bọ̀ lẹ́yìn yín kan máa fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ẹ̀ value ṣé ẹni value ni tẹ́ bá ní value ẹni máa downgrade iṣẹ́ táwọn ẹni ìṣáájú ń ṣe ṣé wá rí nǹkan tí brother tó wá comment yóò mọ̀ ní wípé kò ṣe pé akéde ń sọ̀rọ̀ sí ọba yìí nǹkan tí ọba yìí mean bóyá wọn wá mọ̀ ìròrí wọn ò lọ bẹ̀ òun ni akéde bá wọn elaborate ó jẹ́ gbákejì nǹkan
ó wá useless nǹkan tó jẹ gbákejì ẹ̀ lé lórí, ó wá expect pé ká tún máa pọ́n ẹ lé on a normal ground tí bá rí kò yẹ kí n máa pọ́n yín lé tó bá jẹ́ pé structure ilẹ̀ Yorùbá tó ti ṣe fún everybody. Nǹkan tẹ́ ìwà mọ̀ ẹ jẹ́ n fi kankan ṣàpẹẹrẹ structure ilẹ̀ Yorùbá yìí ó dàbí àgọ́ èèyàn bíi human skeleton. Wọ́n wá yọ spinal cord, wọ́n yọ spinal cord, ẹ wá sọ wípé ẹ kọ́wọ́ dánù kan máa gbé lẹ́yìn ìgbà tẹ́ yọ spinal cord. Bí nǹkan yẹn ṣe rí nìyẹn. Ó lọ taba nǹkan tí ilẹ̀ Yorùbá dálé lórí, ó wá expect pé kí gbogbo nǹkan ṣì máa function right. Irọ́ ni èlé function right. Nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn. Akéde òde máa ń ṣẹ́rí, akéde ò máa ń bẹnu àtẹ́lu anybody tó wá pè ní ẹni ìṣáájú. Ò bá bí ṣe wà bí ìṣe fọ́ fún ẹ̀sìn Islam àbí ẹ̀sìn Christianity tó bá pè ọkàn ní jíò àbí ṣèyíkì, tí ṣèyíkì àbí jíò yẹn bá ti trespass wá bá àwọn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ẹ̀ lè ẹ́bà rí akéde kó bu. Ṣùgbọ́n sì ó jẹ́ pastor sí church kan, ó wá ń bú jíò church yẹn, definitely àwa tá jẹ́ church member ó yẹ ká mọ̀ wípé sísì tí ìwọ sọ pé jíò ò nọpọlọ, ìwọ tó wá jẹ́ pastor sí jíò yẹn, ìwọ tó jẹ́ pastor sí jíò yẹn, ìwọ fún ààrẹ gọ́sọ̀ ò nọpọlọ. Nǹkan tí ọba yìí ṣe nìyẹn tí wọ́n mọ̀. Ẹni tá kéde mo gbé yín débẹ̀, ìmọ̀ wà nílẹ̀ tẹ́tẹ́tẹ́. You comment, you collect. You comment, you collect lọ́ra kéde lọ́tẹ̀. Ẹni tá kéde ire o.